kú dédé ìwòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín, àyìn lógo fún oore ọ̀fẹ́ láì tí ẹ fún wa lónìí. Àyìn torí pé ẹ̀yin ni Ọlọ́run, adúpẹ́ torí pé ẹ ń ṣe bẹbẹ. Lẹ́ẹ̀kan sí i, àyìn lógo wípé ní òní bákan náà ẹ ó ṣe ìyanu, ẹ ó tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀, ẹ ó sì fún wa ní òmìnira ní tòótọ́. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín torí pé ẹ tún pàdé mi lónìí láti tún jọ yẹ Bíbélì wò. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan láti gbàdúrà papọ̀. Kì í tún ṣe bẹ́ẹ̀ nìkan o láti jọ yànnàná ọ̀rọ̀ fúnra wa. Láti wo tí Ọlọ́run wí gan bí ó ṣe yẹ kí èmi àti ìwọ kí a gbé ara wa síwájú Ọlọ́run fún ìdáhùn àdúrà. Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú òní pé kí la fẹ́ gbàdúrà lé lórí, kí la sì fẹ́ jọ wò nínú Bíbélì. Òun náà ni kókó kan tí mo pè ní òmìnira ní tòótọ́, free indeed. Òmìnira ní tòótọ́, free indeed. Tí a bá fẹ́ wo ẹsẹ̀ tí a ó lò ní òní, ó wà nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún, 2 Corinthians chapter 3 verse 17. Ibẹ̀ ni ẹ̀mí Ọlọ́run yóò tún ṣàánú wa lónìí láti túmọ̀. Kí ló wà níbẹ̀? 2 Corinthians chapter 3 verse 17. Bíbélì wípé ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà, níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Èdè òyìnbó sọ pé now the Lord is that spirit, and where the spirit of the Lord is, there is liberty. Praise the Lord. Ẹ wo kó lè yé wa dáadáa, mo fẹ́ ká padà sẹ́yìn díẹ̀, ká wò láti ẹsẹ̀ ìkẹrìnlá. Bíbélì sọ pé ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láíláí. Yẹni pé tí a bá wò dáadáa, Bíbélì sọ pé ojú inú wọn ti fọ́ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, nítorí pé tá a bá ní kábẹ̀ sí ká májẹ̀mú láíláí yẹn, wọ́n ní ìbòjú náà wà láì kà sókè, that is ìbòjú, the veil, ó sì bò wọ́n lójú, ìbòjú yẹn sì kò ká sókè. Náà wá ní ìbòjú tí a ti mú kúrò nínú Jésù. Ìyẹn ni pé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìbòjú yẹn sì wà lójú ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì. Náà kí ni mo ní ọ̀rọ̀ kan tí mo kọ sílẹ̀, ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé ohun tó mú wa débi ọ̀rọ̀ tó wà ní ẹsẹ̀ kẹtàdínlógún yẹn, verse 17 yẹn, kíní kan ló bá wa débẹ̀. Bíbélì sọ pé pẹ̀lú pé bí Jésù ṣe ká ìbòjú yẹn kúrò, ìbòjú yẹn sì bu ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀. Mo gbàdúrà gbogbo ìbòjú lórúkọ Jésù yóò ṣí kúrò lónìí lórúkọ Jésù Kristi. Ẹsẹ̀ tó tẹ̀lé yẹn, verse 15, ó ní ṣùgbọ́n títí di òní olónìí, nígbàkúùgbà tí a bá ń ka Mósè, ìbòjú náà ń bẹ ní ọkàn wọn. Ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn, Bíbélì sọ pé bàbá ń ka Mósè túmọ̀ sí pé tá a bá ń ka òfin Mósè, ìbòjú yẹn sì bo ojú wọn. Náà wọ́n ní ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Ẹni pé nígbà tí ẹni tí ìbòjú wà lójú ẹ̀ yìí, ọjọ́ tó bá ti rò bẹ́ẹ̀, ọjọ́ tó bá ti gbọ́n bẹ́ẹ̀, ọjọ́ tó bá ti lóye bẹ́ẹ̀, ọjọ́ tí ọpọlọ ẹ̀ bá ti ṣí sí wípé kí òun ṣe kí ni òun gba Jésù Olúwa, tó sá lọ sí ọ̀dọ̀ Olúwa, ọjọ́ náà ni onítọ̀ ń bọ́. Ibẹ̀ láti wá dé pé ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà, níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Praise the Lord. Lónìí lẹ́ẹ̀kan sí, mo fẹ́ rán wa létí pé ohun tí a ṣẹlẹ̀ lórí ni wípé òmìnira ní tòótọ́, free indeed. Ẹnìkan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi, àmọ́ mi kan mo fẹ́ràn wọn pọ̀ torí wọ́n fẹ́ ojoojúmọ́ ni wọ́n ń dùn láti mọ Bíbélì. Ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ mi ni pé wọ́n ní kí n dákun báwo gan lèyàn tiẹ̀ ti lè ní máàkì Jésù gan tí ó fi bọ́ lọ́wọ́ gbogbo. Ìbéèrè yẹn dàbí pé ó pa ilé ìrírí ẹ̀, ṣùgbọ́n kò fọ́nì, ó nílò àlàyé. Mo wá sọ fún yín pé lágbára Ọlọ́run nínú ètò ti òní, a ó dá ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè níbẹ̀. Ẹ wo, tẹ́ bá wo àwọn Ísírẹ́lì dáadáa, ara wọn mo ti fẹ́ ká kẹ́kọ̀ọ́ díẹ̀ lónìí. Tẹ́ bá farabalẹ̀ wo àwọn Ísírẹ́lì dáadáa, ẹ ó rí wípé they are not free even
even when they were liberated bí a ṣe bó ṣe gba ìtúsílẹ̀ tó wọn ò di òmìnira. Mo sì ní àwọn kankan tí mo fẹ́ jẹ́ kí òye ẹ̀yẹ wa ẹ̀rí they are not free even when they have been liberated. Bàtà ti mú wọn bọ́ ṣe náà dàbí ewúrẹ́ tí a ti so mọ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ẹ̀rí pé tá máa tú ewúrẹ́ yẹn sílẹ̀ ewúrẹ́ yẹn á dúró ni o. Bẹ́ẹ̀ ni ìrírí tèmi gan fúnra mi rí nìyẹn nígbà tí bàbá kan ló kọ́ sọ̀rọ̀ yẹn mo ní ṣó ṣeé ṣe báyìí ṣùgbọ́n lọ́jọ́ kan ewúrẹ́ kan wọ kọ́ńpáàdì wa ó sì bà nǹkan kan jẹ́ àwa mú ewúrẹ́ yẹn àwa so mọ́lẹ̀ pé tí olówó ẹ̀ bá máa fi wá lọ́jọ́ méjì ó máa wá dọ́dọ̀ wa ṣùgbọ́n olówó ẹ̀ ó tó ọjọ́ kẹta kó olówó ẹ̀ tó dé ọ̀dọ̀ wa owó sábà ní nǹkan báyìí lewúrẹ́ ṣe wọ́n ní kàyà ní àwa kàn fẹ́ yẹ kó wà ní kó lè mọ̀ bó ṣe máa so ewúrẹ́ mọ́lẹ̀ àwa tu ewúrẹ́ lẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ yẹn tó sójú kan ó pẹ́ kó tó mọ̀ pé wọ́n ti tú òun sílẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ṣe rí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n wà nínú ẹ̀sìn tó fún wọn ní gbogbo òmìnira síbẹ̀ they are not liberated wọn ò di òmìnira nítòótọ́ ẹ wò ó kí torí àsìkò wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a fẹ́ bá ara wa sọ ẹ̀rí because of discontentment of these people of God aspirations are dashed hopes are dashed gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ire fún wọn a sì gbá ẹ̀mí wọn gẹ́sẹ̀ kíni ó tún bọ́ lórí ẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí ò ní bọ́ lórúkọ Jésù Kristi ẹ̀rí ohun mẹ́ta kan wà lórí ọ̀rọ̀ àwọn Ísírẹ́lì tí mo fẹ́ kó yé wa lálẹ́ yìí ohun àkọ́kọ́ ni pé they are not satisfied with where they were ibi tí wọ́n wà kò tẹ́ wọn lọ́rùn ibi tí Ọlọ́run fi ayé wọn sí kò tẹ́ wọn lọ́rùn títí wọ́n fi rìnrìn àjò nínú aginjù títí wọ́n fi kúrò nínú oko ẹrú wọn ò ní ìtẹ́lọ́rùn níbi tí Ọlọ́run gbé ayé wọn sí. Mo fẹ́ ká sáré wo kíní kan nínú ìwé Ẹ́kísódù ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ tí mo fi sọ̀rọ̀ nípa ìgbé ayé wọn ìgbé ayé àwọn arábíbá yìí tẹ́ bá wò wọn mo wo àwọn ìgbà mi tí máa ń ka Bíbélì tí máa ń ṣe àṣàyàn ní Bíbélì máa wo àwọn Ísírẹ́lì máa wò pé irú ẹ̀dáwo ni àwọn èèyàn wọ̀nyí nínú ìwé Ẹ́kísódù ní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹrin Exodus chapter 17 from verse 2 to verse 4 mo ń sọ̀rọ̀ nípa àwọn Ísírẹ́lì mo ní tí bá wo ayé wọn gbà mí ẹ̀rọ Ọlọ́run tún bà mí pé ó ti wá jẹ́ àwọn èèyàn wọ̀nyí òun ni Ọlọ́run pè ní èèyàn rẹ̀ ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí mo sọ lẹ́ẹ̀kan mo sọ pé mo ní ibi tí Ọlọ́run fi àwọn èèyàn wọ̀nyí sí kò tẹ́ wọn lọ́rùn Ọlọ́run ti tú wọn sílẹ̀ wọ́n ti gba òmìnira o ṣùgbọ́n ibi tí Ọlọ́run mú wọn lọ àti ibi tí wọ́n mú wọn dé báyìí kò tẹ́ wọn lọ́rùn rárá tí ìrìn àjò náà tó fi yọrí sí ikú fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọn ẹ jẹ́ ká lọ ka bí tí mo sọ yẹn mo sọ nípa Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ìyẹn pé Exodus chapter 17 verse 2 bẹ́ẹ̀ sọ pé nítorí náà ni àwọn ènìyàn náà ṣe fi bá Mósè sọ wọ́n sì wí fún pé fún wa ní omi kí á mu Mósè sì wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin fi ń bá mi sọ èé ṣe tí ẹ̀yin fi ń dán Olúwa wò ẹ̀sìn tẹ̀lé bẹ́ẹ̀ sọ pé òǹgbẹ omi sì gbẹ àwọn ènìyàn náà níbẹ̀ àwọn ènìyàn náà sì ń kùn sí Mósè wọ́n sì wí fún un pé èé ti rí tí ìwọ fi mú wa gòkè láti Íjíbítì wá láti fi òǹgbẹ pa wá àti àwọn ọmọ wa àti ẹran wa abẹ́rẹ́ tabaka sílẹ̀ bí Mósè sì ké pe Olúwa ó sì pé yẹri ó mú kí Mósè ké pe Olúwa ẹ máa wọ àwọn ènìyàn wọ̀nyí wọn ò sún ayé iná wá o nígbà tí wọ́n wà ní oko ẹrú Íjíbítì tí àwọn ọ̀jọ̀gbọ́n Bíbélì wọ́n ṣàlàyé fún wọn tí ojú àwọn ọmọ Ísírẹ́lì rí ní Íjíbítì oh God wọn ẹlòmíì àṣìṣẹ́ débi pé àkú aṣubúlẹ̀ adẹ̀ kú àwọn wọ̀nyí wá nítorí òǹgbẹ gbẹ wọn nítorí òǹgbẹ omi lásán wẹ́ẹ́ mo gbọ́dọ̀ tẹ́ sọ wípé omi water is life èmi náà gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èèyàn gbọ́dọ̀ òbí tó ti ń bọ̀ ara fi kọ̀mpíà ibi tó wà lọ́wọ́lọ́wọ́ ara fi kọ̀mpíà ìlérí Ọlọ́run níbi tí òun ń lọ ǹjẹ́ ọ̀rọ̀ mi yé wa báyìí náà tẹ́ bá farabalẹ̀ wú ẹsẹ̀ yẹn kí ló lè fà tí àwọn wọ̀nyí fi lè gbàgbé àwọn àjàkálẹ̀ àrùn mẹ́wàá tí Ọlọ́run fi bá Íjíbítì jà nítorí wọn tẹ́tẹ́ náà bá wo àwọn àjàkálẹ̀ àrùn wọn yẹn tí Ọlọ́run fi kọlù Íjíbítì nítorí àwọn Ísírẹ́lì ẹ rí i pé tí Ọlọ́run bá fẹ́ àrùn ìdénú egungun kò lè ṣerú ẹ̀ wọn náà wò àìmọye ọdún tí Ọlọ́run fi gbèjà rẹ̀
àìmọye ọdún ẹni wọ́n ti àìmọye àwọn èèyàn tó ti fẹ́ kó kú kó kàn ṣègbè dànù tí Ọlọ́run bá ṣí ọkàn ọ̀tá kó ṣí fún ẹ tọ́lọ́ bá ṣí ọkàn àwọn kan kó ṣí fún ẹ pé ìwọ náà wo ibi tí wọ́n fẹ́ mú ayé rẹ dé ọ̀pọ̀lọpọ̀ ìbátẹ̀ màdúrà gbà jù báyìí lọ bí ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀mọ́ọ́rẹ́ jù báyìí lọ bí ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀yìn Ọlọ́run jù báyìí lọ abẹ́rí ẹ̀rí àwọn èèyàn wọ̀nyí wọ́n láti máa rántí omi báwo ni àwọn wọ̀nyí báwo ló ṣe lè gbàgbé ikú àkọ́bí ní Íjíbítì báwo ló ṣe lè gbàgbé the same people ní wọ́n wá sọ pé ká ní Íjíbítì làwọn wà ní òǹgbẹ ò lè gbẹ wọ́n hàbà nígbà tí yóò kí ń ṣẹranko òǹgbẹ ò lè gbẹ yín ṣé ẹjọ́ èwo ló dáa jù ní òǹgbẹ ní ilẹ̀ òmìnira àti omi mímu nínú òkú ẹrú lọ́hùn nígbà yẹn náà lẹ̀dẹ̀kẹ̀rẹ́ mọ́ mú mi o àlùkàmọ́kù ní ti bàbá mú ó lásìkò tó gbọ́dọ̀ mú mi o ó lásìkò tí mo gbọ́dọ̀ mú mi o wọ́n ti gbàgbé ìbéèrè tó fẹ́ bèèrè lọ́wọ́ ìwà àti èmi báyìí ni wípé ṣé ibi tí Ọlọ́run dá ọ sí báyìí tó wà lọ́wọ́lọ́wọ́ ní bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi tó tiẹ̀ tẹ́ Ọlọ́run ìwọ náà mọ̀ pé kò tẹ́ wọn náà lọ́rùn àìmọye àwọn kìrìsìtẹ́nì tí mo ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ pé ẹ máa wo ìránṣẹ́ Ọlọ́run míì ibi tọ́lọ́run dá sí kò dúró bẹ́ẹ̀ ó ti rí àwọn bàbá kan tó jẹ́ pé wọ́n ti ṣàṣeyọrí tí wọ́n kò dẹ̀ mọ̀ bóyá ibi tọ́lọ́run dá wọn sí nìyẹn àbí ibi tọ́lọ́run dá wọn sí kọ́ òun náà á fi ṣẹ̀dá tiẹ̀ sílẹ̀ á máa lé wọn pé àmì náà fẹ́ dàbí lágbẹ́já ẹlòmíì ọ̀rẹ́ bóyá ọ̀rẹ́ ṣáájú ẹ̀rọ mọ́tò ni ó tán kò gbádùn wọn á máa kàn sí Ọlọ́run ní Olúwa ṣe bí wọn náà ló dẹ́ nìyí èmi tí mo tiẹ̀ sí ọ̀rọ̀ méjèèjì ọ̀rẹ́ mi báyìí ó ṣaṣẹ́wọ́ mọ́ tiẹ̀ o ọ̀rẹ́ mi báyìí ó mutí o ọ̀rẹ́ mi báyìí ó kóbìnrin o abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ara kan tó sì jẹ́ kí ènìyàn ó ti gba ìtúsílẹ̀ ṣùgbọ́n kò tí ì di òmìnira mo sì gbàdúrà pé ní gbàtà máa ti parí ètò yìí Ọlọ́run tú ọ sílẹ̀ pátápátá lórúkọ Jésù Kristi abẹ́rẹ́ tẹ́ bá wo ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ló yà mí lẹ́nu o ṣe rí ó mà ṣe o mo rántí àwọn ọ̀rọ̀ kan ni nígbà míì tí àwọn èèyàn bá mi sọ̀rọ̀ ní nǹkan tójú wọn ti rí ibi ìrìn àjò tí wọ́n ti rìn nínú ayé kan náà yìí máa béèrè pé kí làwọn ènìyàn ń wá kí là ń wá ẹjọ́ kí là ń wá kiri ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn tí ẹ̀ ń lọ wọ̀nyí they are helpless fúnra wọn àwọn gan wá ìrànlọ́wọ́ tí wọn ò rí ìwọ tó yẹ pé ìrànlọ́wọ́ kékeré Ọlọ́run ti fẹ́ gbọ́ ìrànlọ́wọ́ ó ti dá ọ síbi eré wàá sì yàbàrá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ wá ní kì í ṣe ogun kankan o ogun ìyàbàrá ni a sì gbàdúrà ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ti kúrò níbi destiny wọn pátápátá ọ̀nà ti jìn kí ló dẹ̀ fà wọ́n ń wá wákùwà àwọn Yorùbá dẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní tó bá ti wá wákùwà kí ló máa ṣe ó máa rírì kúrì ẹ wo tí àsìkò bá wà ní ọjọ́ iwájú àwọn testimony ẹlòmíì mo fẹ́ jẹ́ kí wọn náà fi kẹ́kọ̀ọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ fún mi pé ẹsíkìsà ẹ bá mi sọ̀rọ̀ yìí kí àwọn èèyàn mọ̀ bí ibi tí ayé dé dúró báyìí tí ẹ bá wo ibi tí ẹlòmíì ti yà tí ẹ bá wo nǹkan tí wọ́n ti ní kí ẹlòmíì ṣe mọ́mì kan sọ̀rọ̀ kan fún mi mọ́mì yẹn ti jáfáfá bá àwọn inú mi dùn fún ìgbé ayé wọn mọ́mì yẹn sọ pé bàbá kan ní Nàìjíríà yìí òun ló mú wọn sìn bí ẹrú gbà yẹn á sọ fún ọmọ wọn ní o ìyá ẹ ní o ìyá ẹ ní o wọ́n ní tí àwọn bá rí ìyá wọn tó ń bọ̀ lọ́ọ̀kan wọ́n prefer àkàjá náà mọ́tò lẹ́nu kán lè sá kúrò níbẹ̀ dàn kí wọ́n pàdé ìyá yẹn níbi tí wọ́n ti sọ fún wọn dé bí ayé wọn ṣe rí ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa tú wọn lẹ̀ táwọn náà wá rí ìgbà tó sọ pé ṣé ìgbà tó máa pè mí pa á mo rántí wọn ní ẹjọ́ bá mi wádìí ẹ ṣé ìyá mi àjẹ́ ni mo ní ìyá yín àjẹ́ ẹ mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni mo ní mọ́mì Ọlọ́run jẹ́ kí ìyá yín jẹ́ àjẹ́ ìdí ẹ̀ ni wípé mo ní tí ìyá yín jẹ́ àjẹ́ ẹ kú olóde Nàìjíríà ẹ lọ sí UK ẹ jẹ́ ọmọ Nàìjíríà ẹ tún jẹ́ ọmọ Britain ìyá yín sì jẹ́ àjẹ́ òun kọ́ ló bí yín ni tó tí ìyá yín bá jẹ́ àjẹ́ ẹ̀yin gan ẹnu yín kọ́ ló tún máa dùn wọ́n sọ pé ìyá yín jẹ́ àjẹ́ ẹ máa lu ẹni yẹn pa ni torí wọ́n ti ṣe yín pa tẹ̀bádẹ̀ wá rí àìmọye àǹfààní tí mọ́mí wá ń rí gbà lọ́wọ́ màmá yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá béèrè wọn jọ kan pé ẹ jọ̀ọ́ mà àwọn àǹfààní tẹ wá jẹ báyìí tó wá pẹ̀ ṣe sáfún màmá yẹn kọ́ wọn ní kí n jẹ́ ká gbàgbé ẹ̀ ibi tí mo lọ ni pé bàbá gan tó fẹ́ máa mú wọn sìn yìí nílé tó ń gbé ilé ìwé wọn ẹ ti mọ ilé ìwé tí mo ń sọ yìí ìta gbangba ló wà ìrònà ń dà bo ẹnu ọ̀nà
ìró náà dàbò ẹnu ọ̀nà wọ́n ní bàbá yẹn wá ní táwọn bá ti wọ́n Nàìjíríà káwọn máa lọ sí ẹnìgbà ilé wọn ní káwọn wá dé sí o wọ́n ní ilé tó ń dé sí ṣáà ní tọ́lẹ́ẹ̀tì wọ́n ní kò sí báwo lè ṣe fẹ́ yàgbẹ́ ṣọ́ọ̀pù tù ní lẹ́ni tó wá ìrànlọ́wọ́ tájú àti ògo gbà bẹ́ẹ̀ nǹkan tó ṣe àwọn bíbù wọ̀nyí nìyẹn ìjọ ìbùn ti béèrè lẹ́ẹ̀kan pé ìwọ gan tó ń gbọ́ mi báyìí ṣé ibi tó lọ́ọ̀ tiẹ̀ dá ọ sí gan ṣé ọkẹ́ tiẹ̀ balẹ̀ síbẹ̀ praise the Lord mo nítorí ẹ̀ ni mo ṣe béèrè sẹ́ ó yẹ kó dáhùn tó o bá tẹ̀lé dá mi lóhùn báyìí ó yẹ kó dáhùn nínú ọkàn rẹ lọ́hùn pé ṣé mo ní ṣé bí ibi tí Ọlọ́run dá ọ sí yìí mo ní ṣé ó tiẹ̀ tẹ́ Ọlọ́run mo gbàdúrà láti àṣálẹ̀ yìí lọ wà á mọ iyì Ọlọ́run torí tó o bá ibi tó wà yìí tí o bá tẹ́ Ọlọ́run ok mo kọ kíní kan sílẹ̀ mo kọ kíní kan sílẹ̀ mo ní only when you are satisfied with where God has brought you will you be able to know your destination ó dìgbà tó o bá mọ ibi tí Ọlọ́run mú ọ dé báyìí kó o tó lè mọ ibi tó ń lọ kó o tó lè mọ ibi tí orí ọ̀fẹ́ fẹ́ gbé ẹ dé ṣùgbọ́n nígbà tí ibi tó wà yìí gan kò tẹ́ Ọlọ́run àti kó lójú ọ̀nà yẹn ó máa rọrùn ẹni olùyà a máa lé nǹkan tí ò sọnù a máa lé kiri at the end of the day àwọn tí ò níláárí wọn lè tọ́ bọnú ayé yẹn wọn wá kó jìgìjìgì ń gbàdúrà gbogbo ibi tí wọ́n ti po ayé rẹ dé lórúkọ Jésù Ọlọ́run yóò já ọgbà lórí lórúkọ Jésù ẹ jẹ́ ká lọ sí ohun kejì tó ń ṣe àwọn ọmọ Ísírẹ́lì tí a fi tú wọn sílẹ̀ síbẹ̀ tí wọ́n gba òmìnira ohun kejì náà ni pé they were not satisfied with what they had wọn ò ní ìtẹ́lọ́rùn lórí ohun tí wọ́n ní ayérayé o orílẹ̀-èdè wo òun ló jẹ àǹfààní Ọlọ́run tó Ísírẹ́lì orílẹ̀-èdè wo mi ò mọ̀ orílẹ̀-èdè wo òun ni Ọlọ́run fẹ́ràn tó Ísírẹ́lì mi ò mọ̀ mi tí ì mọ̀ orílẹ̀-èdè wo òun ni Ọlọ́run lo owó agbára rẹ̀ láti mú wọn já inú oko ẹrú mi ò mọ̀ bẹ́ẹ̀ ló ṣe fún àwọn Kìrìsìtẹ́nì ta ni Ọlọ́run fẹ́ kú torí ẹ̀ bí ìṣe wà tí èmi ta ni Ọlọ́run bọ́ ògo ẹ̀ sílẹ̀ fún kí bí ìṣe wà tí èmi bàtò wá dé ọ̀hún mo bá lu ẹ̀ ẹ̀ ká kíní kan mo ní kíní kan nínú ìwé Númérì orí kọkànlá Numbers chapter 11 ẹ̀rí sọ fún alẹ́ kan mo ní ìgbé ayé àwọn wọ̀nyí ó rú mi lójú nígbà pé bóyá ọwọ́ Ọlọ́run wà níbẹ̀ kò tiẹ̀ yé mi ẹsẹ̀ kẹrin sí ìkẹfà Numbers chapter 11 verse 4 to verse 6 wọ́n ní àwọn àdàlú ọ̀pọ̀ ènìyàn ìwé Númérì mú ká o 11 4 to 6 àwọn àdàlú ọ̀pọ̀ ènìyàn tí ó wà pẹ̀lú wọn wọ́n ṣe ìfẹ́kùfẹ́ àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú sì tún sunkún wípé ta ni yóò fún wa ní ẹran jẹ ẹ̀rẹ̀ ráwẹ̀ ẹ̀kan kí ló sunkún ẹ̀ wọ́n sunkún omi o ní ìsìn kí ló tún sunkún ẹ̀ kì í ṣe ẹran nìkan pẹ̀lẹ́fẹ́tì sí o wọ́n sunkún ẹran wọ́n pariwo ẹ̀rí ta ni yóò fún wa ní ẹran jẹ wọ́n ní àwa rántí pé wọ́n ní àwa rántí ẹja tí àwa ti ń jẹ ní Íjíbítì ní ọ̀fẹ́ àti àpálà àti bàrà àti ewébẹ̀ àti àlùbọ́sà àti ewéko ẹsẹ̀ kẹfà wọ́n ní ṣùgbọ́n nísinsìnyí ọkàn wa gbẹ kò sì sí ohun kan rárá bí kò ṣe mánà yìí níwájú wa ẹ̀rí àwọn òpè wọ́n ní oúnjẹ tó ń jẹ lọ́fẹ̀ẹ́ sí ọ̀fẹ́ náà jẹun yẹn ẹ jọ̀wọ́ tó lọ lọ́rùn ṣé ọ̀fẹ́ ni àwọn ọmọ Ísírẹ́lì ń jẹun ní Íjíbítì oúnjẹ bíi tí iṣẹ́ àṣekú ẹlòmíì ṣiṣẹ́ ó dẹ̀ kù sórí iṣẹ́ yẹn oúnjẹ tí ò nítumọ̀ iṣẹ́ oh God wọ́n ní ẹ̀yin náà wo ọwọ́ ńlá tí Ọlọ́run ń lò pẹ̀lú àwọn wọ̀nyí ẹ wá wẹkún ìyàtọ̀ sùn pé àrántí bàtà wà ní Íjíbítì ta ló máa fún wa lẹ́ran jẹ báyìí wọ́n sunkún ẹran wọ́n sunkún àlùbọ́sà máa ní wọ́n sunkún kí ló tó sunkún bẹ̀ yẹn wọ́n sunkún ẹja wọ́n sunkún ewébẹ̀ ìyẹn oríṣiríṣi lettuce àwọn oúnjẹ tó sunkún ẹ̀ nìyẹn ẹ̀rí bó ṣe ṣẹlẹ̀ náà ní lónìí àwa kìrìsìtẹ́nì à ń sunkún àwọn aláìgbàgbọ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn aláìgbàgbọ́ la máa fi ṣe àpẹẹrẹ fún ìgbé ayé wa òní standard ẹ̀rí gbogbo ìgbà òní a sì máa ń sọ àwọn kankan tó mú kí ọ̀run tì ní gbogbo ìgbà mo sọ kíní kan fún wa ìjọ jẹ́ kí n tuntun sọ
ṣe rí nígbà tí èèyàn bá fẹ́ bọ́ nínú ìṣòro ẹni àkọ́kọ́ tó jẹ́ ọ̀tá ìta kọ́kọ́ wò ó ní olóhùn fúnra ẹ̀. mo sọ fún wa dáadáa ní gbogbo ìgbà pé bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn o tí làásìgbò kan bá dé tàbí tí wàhálà kan bá dé tàbí tí ìfàsẹ́yìn kan bá dé a máa jókòó nulẹ̀ wa ni ẹjọ́ kí lè rò ó ṣẹlẹ̀ bá kí la ti ṣe torí pé bó tiẹ̀ jẹ́ ọ̀tá náà ó ti ní ipa tó ti kó ó ti ṣílẹ̀kùn ilẹ̀kùn ti ṣílẹ̀kùn àbìkan ló fà á kò ṣeé ṣe láyé abẹ́rẹ́ tábà téèyàn bá dẹ̀ ti mọ ọ̀nà tí ìṣòro gbà wọlé àti gbàdúrà àwa rọrùn ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ lónìí unfortunate for we Christians ó ṣe mí láàánú gan fún àwọn kìrìsìtẹ́nì òde òní torí àwọn adaríta ní tẹ̀bá débi ìwé ńta ló ń ṣe wọn ní ogun ìdílé gbogbo àwọn programu ìgbà mi tó ti máa tẹ̀ gbọ́ programu mi ìgbà nìkan gbogbo àkàn súnyàn ogun ìdílé gbogbo àwọn ọ̀tá rẹ gbogbo àwọn alábàákù rẹ gbogbo kìnnìkan rẹ oríṣiríṣi àwọn àdúrà tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣòro wa tẹ̀bá dẹ̀ wáyé lónìí frustrated Christians ló pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ míì tí mo bá pàdé ó ti gbàdúrà débi pé àyàtí wàá sọ fún gan pé kó gbàdúrà ọjọ́ kankan ó tún wá nira ṣe ẹ tó ti gbà ọjọ́ méje ó ti gba 14 ó ti gba 40 ẹlòmíì ti gba 100 kò rí nǹkan kan erémọdé ló dà kó ń ṣe níwájú ogun yẹn. ohun tó lè fa ni pé a ò wo bíbélì pé kí ló ṣe àwọn ará bíi nígbà yẹn tí wọ́n fi bọ́ sínú làásìgbò kí ni wọ́n ṣe tí wọ́n fi bọ́ lórí làásìgbò wọn. abẹ́rẹ́ mo jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kan arákùnrin kan wá sí ọ̀dọ̀ mi ní ìgbà kan kò pẹ́ kò tí ì pẹ́ báyìí bí àgbẹ̀ ló sì tó oṣù méjì. ó ní mo dẹ̀ máa sọ fún mi pé àwọn tó máa ń bá mi sọ̀rọ̀ tó bá ní tẹ̀tí sú mi mo kàn máa rẹ́rìn wọn wò pé ó mà ṣe tẹ̀tí sú mi tí ògbó láì tẹ̀tí sú mi. arákùnrin wa dé ó ní pásọ sáà ó ní àwọn tó ń mutí gan àwọn ọ̀rẹ́ mi tó ń mutí gan àwọn ọ̀rẹ́ mi tó ń ṣàgbèrè àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe ṣìnà ayé wọn dájú ayé mi lọ. mo wá dákẹ́ mi sọ̀rọ̀ àwọn tó yí sùn mímọ̀ dáadáa tẹ́ẹ̀ bá ti rántí bẹ́ẹ̀ yẹn máa ń filẹ̀ ní màjẹ́ kó sọ gbogbo ẹ̀ tán. wọ́n sọ ká mo ti sọ̀rọ̀ tó kí lẹ́fẹ̀ẹ́ sọ́ọ́ mo ní wẹ́ ọ̀rọ̀ yìí tẹ̀sí gbéjáde ẹ̀ dà pé kí ló wá stop yín náà ẹ̀yin náà dẹ̀ tẹ̀lé wọn lọ klọ́ọ̀bù ẹ̀ máa gbóbìnrin ẹ̀ máa mutí káyé yín lè dá alákùnrin wá ṣọ̀ fáhán ó lóun expect pé wíwẹ̀ kí n sọ bẹ́ẹ̀ mo ní kí ni mo sọ tó special ohun tó sọ ni mo bẹ́ẹ̀ repeat mo àmì níbi lọ́jọ́ yẹn afẹ́ ló tó 45 minutes mo gbé bábí jáde pẹ̀lú wọn mo ní ìṣòro kìrìsìtẹ́nì gan nìyẹn wọ́n fi ohun tó ń ṣẹlẹ̀ gan bíbá náà nìyẹn ohun tó ṣe àwọn Ísírẹ́lì rèé o níbi wọn ò ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀rí they are not satisfied with what they had ibi tọ́lọ̀ fún wọn dé ní sáà yẹn kò tẹ́ wọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ akìrìsìtẹ́nì ìgbé ayé wa gùn tẹ́ wa lọ́rùn rárá afẹ́ kí Ọlọ́run ṣe é ní ọ̀nà wa Ọlọ́run dẹ̀ ti sọ wípé ọ̀nà rẹ kì í ṣe ọ̀nà òun ọ̀nà tòun kì í ṣe ọ̀nà tẹ kò bára mu bó ṣe wù ló ṣe máa ṣe wo o bá gbàdúrà ju the only thing is to bow down for his will ó lè dàbí ìsọkúsọ ṣùgbọ́n òkodoro ńlá ni abẹ́rẹ́ mo rántí arákùnrin kan wọ́n ṣe lálọ́dún mi láyé ìgbà kan chọ́ọ̀chì wa kan àgbà ilẹ̀ kan ayá ilẹ̀ kan lò bàbá yẹn láńlọ́dún wa arákùnrin yẹn yàrá kan òun àti ọmọ bíi mẹ́jọ àti ìyàwó ní yàrá kan ṣoṣo náà ń gbé àjọ kan wájọ ń sọ̀rọ̀ èmi àti wọn sọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀ tó ní mo ní pé inú dùn ilẹ̀ yẹn bàbá wọn ló ní ilẹ̀ yẹn sọ ara ilẹ̀ tán jogún ni àwọn ọmọ tó ń pín owó ilẹ̀ yẹn wọ́n fẹ́ tó mẹ́wàá bàbá yẹn bímọ gan báyìí wọ́n sọ fún mi ó ní mèrè dárúkọ olórin jùjú yẹn ó ní nígbà tí olórin jùjú yẹn tó ń rìn dáadáa ó ní òun máa ń gba ibi tí olórin yẹn ti ní eré kọ́ ló ń ṣe nǹkan o bàbá yẹn òkú ìyá òkú o but àgbà ó ní ọ̀sán pé Adó Èkìtì ó gbé mọ́tò ẹ̀ ní olú Adó Èkìtì ó lóun máa ń lòdù owó sẹ́yìn boot wọ́n jayé ọba nígbà yẹn báyìí wọ́n gbà kó jayé ọba torí pé ibi tí ohun tí Ọlọ́run fún kò tẹ́ lọ́rùn kò tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì bá ṣe ń lo ìgbé ayé wa nìyẹn mo dẹ̀ ti sọ kíni kan fún wa wípé gbogbo ènìyàn òun ló ní ìdánimọ̀ tiẹ̀ bá a ṣe pọ̀ tó ẹ̀yin ọ̀mọ̀wé ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé fingerprint oníkálukú wá yàtọ̀ tí Ọlọ́run bá lè ṣe é débi pé tẹ́mi bá tẹ̀ka tí wọ́n bá tẹ̀ka kò lè báramu láíláí Táyé àti Kẹ́hìndé fingerprint wọn yàtọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe wà náà ní nípa tẹ̀mí God design
every life differently. ṣùgbọ́n nígbà tí kírísítẹ́nì bá ti nawọ́ báyìí tí ò bá ti rí mú ó tán nìyẹn. Bí ò bá kúrò lórí ìlànà Ọlọ́run ọkàn ò ní balẹ̀. Kì í ṣe pé bí ò bá rí o ó máa kúrò pátápátá nínú plan Ọlọ́run náà wá filẹ̀. Táyẹ̀ bá ti wá sọnù tán ẹ̀rí ibi tí a tún unfortunate dé a tún ní àwọn pàpàǹlagi tó pera wọn ní pásítọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìran wèrè sí. Àwa kúrò from fry pan to fire báyìí ṣe ń dàrú gan ni mo sọ fún wa yẹn. Àwa kìrìsìtẹ́nì òde òní àkì dúró bíbélì sọ̀rọ̀ kan bíbélì sọ pé ó ní nínú ìdákẹ́ ẹ̀yìn ibẹ̀ ni Ọlọ́run ti ń sọ̀rọ̀ abẹ́rẹ́ tẹ́bá arákùnrin yẹn lónìí èmi mo ní ẹ̀sà mo ní ṣe rí àwọn fọ́tò tẹ́ mú jáde ní pàtí ìgbà mi àti báyìí ní ayé black and white fọ́tò black and white ó ti jáyé lọ dànù ó ní òun rántí lọ́dún kan tí mọ́tò ìgbìgbà táwọn ń lọ bá olórin yẹn díẹ̀ lókun fẹ́ dárúkọ orúkọ yẹn Ọlọ́run dáríjì ó nígbà táwọn ń lọ ó ní Kwara State ni ó ní mọ́tò ń bàjẹ́ ó lóun fi mọ́tò lẹ̀ òun ṣíbùtù òun gbówó inú ẹ̀ jáde àwọn lọ ṣe patí yẹn nígbà tó bọ̀ ọmọ mọ́tò padà àwọn mọ́tò yẹn bẹ̀ ó ní òun filẹ̀ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ló jẹ́ra mọ́ ẹ̀rọ ayé ọba ṣùgbọ́n lónìí mo ti bá yín sọ̀rọ̀ yìí ọmọ bíi mẹ́jọ àti ìyàwó àtòun yàrá yọkọ péré àwọn giriwo gbogbo ìdúró wọn ó ju tèmi lọ wọ́n sọ story of the past mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ ní irú ìṣòro bẹ́ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run ara yìí padà lórúkọ Jésù Kristi abẹ́rẹ́ ṣùgbọ́n kíní kan ní mo mọ bí ẹ sọ pé ayé ṣe gbogbo ìwé ẹ̀ka ẹ̀wọ̀n wọ̀nyí they are coming to the knowledge of God oníkàlùkù ń bọ̀ kò ṣe nǹkan tí bẹ́ẹ̀ lè sọ nìyẹn kí Jésù tó padà dé gbogbo ayé kún fún ìmọ̀ Ọlọ́run kan tí bẹ́ẹ̀ lè sọ nìyẹn gbogbo ayé yóò kún fún ìmọ̀ Ọlọ́run ara ìmọ̀ náà olùgbọ́ yìí tó dà ń tú bẹ́ẹ̀ dáadáa ni kì í ṣe àwọn superficial promises ohun tí bẹ́ẹ̀ ò promise àwọn pásítọ̀ àwọn promise yẹ wọn á ní má wọrí ìwọ ṣáà ti gbómi wá máa tún ayé ẹ ṣe tí máa gbọ́wọ́lé ẹ ọwọ́ wèrè wo kì í ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló máa gbọ́wọ́lé ẹ báyìí mo dẹ̀ sọ kíní kan fún ẹ pé tó o bá dàgbà nípa tẹ̀mí ẹ tí ò tó yẹn á fi yàn jẹun mo gbàdúrà o bọ́ lọ́wọ́ wọn torí lónìí òmìnira nítòótọ́ òlàṣẹ́ lórí wàá gba òmìnira nítòótọ́ lórúkọ Jésù Kristi abẹ́rẹ́ mo sọ fún wa ohun kẹta ká bọ́ sí ohun kẹta Israelites are not satisfied with their God bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn yẹn mo ní ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu sẹ́ẹ̀ anytime tí bá ti study Israelites mo kàn máa wò pé who are these people irú àwọn èèyàn wo ni ibo náà ti wá gan ẹ̀rí Ọlọ́run wọn yẹn they are not even satisfied with him ohun tó lọ́run jẹ́ nínú ayé wọn kò tẹ́ wọn lọ́rùn àwọn náà nírú wáyé náà o the same thing náà ni o ṣùgbọ́n akọ́kọ́ fẹ́ wo àpẹẹrẹ àwọn kan ẹ jẹ́ ká lọ ka kíní kan nínú ìwé Ẹ́kísódù yẹn orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ kìíní Exodus 32 verse 1 Exodus 32 verse 1 mo fẹ́ kíní kan hàn wá níbẹ̀ alágbára Ọlọ́run ní sùúrù lọ́pọ̀lọpọ̀ mo sọ̀rọ̀ nípa Exodus 32 verse 1 bíbélì wípé nígbà tí àwọn ènìyàn rí i pé Mósè pẹ́ láti sọ̀kalẹ̀ ti orí òkè wá àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ Árónì wọ́n sì wí fún un pé dìde dá òrìṣà fún wa tí yóò máa ṣáájú wa lọ bí ó ṣe ti Mósè yìí ni ọkùnrin nì tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá àwa kò mọ ohun tí ó ṣe é ó mà ṣe o mo ti sọ ó mà ṣe lẹ́ẹ̀mẹ́ta o àwọn wọ̀nyí ifá àǹfààní tí àwọn ọmọ Ísírẹ́lì jẹ èmi àti ìwọ àjẹ lónìí àǹfààní tí àwọn ọmọ Ísírẹ́lì jẹ èmi àti ìwọ àríjẹ ní àwọn tó jẹ́ pé Ọlọ́run lo ọwọ́ agbára ní àwọn tó jẹ́ pé Ọlọ́run mú kúrò pẹ̀lú ọwọ́ tó le wọ́n wá lọ bá Árónì wọ́n ní kó dá òrìṣà fún wọn èmi ò mọrú ẹ̀ dàbí tiwọn o èmi ò mọrú ẹ̀ dàbí tiwọn o ní àwọn tó jẹ́ pé mo ní àǹfààní tí àwọn wọ̀nyí jẹ́ àjẹ́ àwọn kìrìsìtẹ́nì òde òní àrídàlíjì ẹ̀jẹ̀ torí Ọlọ́run bá wọn lò lójúkojú abẹ́ nígbà tí wọ́n fẹ́ kọjá ní òkun yẹn ni ẹ̀rí nǹkan tó lọ́run fi sí àwọn afárá àtàwọn gbogbo ẹ̀rí nǹkan tó fi sé wọn mẹ́yìn ni títí wọ́n fi kọjá
ẹ̀rí wọ́n ní kó dá òrìṣà fún wọn torí pé máyì tó pèrè ní Mósè a ò rí a ò mọ bí tó gbà so dá òrìṣà fún wa kó máa ṣáájú wa lọ. ẹ má ti jà bú wọn ju o àwa kìrìsìtẹ́nì òde òní ọlọ́run wa yẹn ò tẹ́ wa lọ́rùn náà o kò sí yàtọ̀ o ọlọ́run kan náà yìí tó mú adé ìkórìtà tá a dé yìí ọlọ́run kan náà yìí tó jẹ́ kó bímọ yìí ọlọ́run kan náà yìí tó gbègbè ayé ẹ̀ débi ọlọ́run kan náà yìí tó ṣèlérí ẹ̀yọ tó ṣèlérí ìtẹ̀síwájú tó ṣèlérí ìgbéga tó ṣèlérí ìtùnú ọlọ́run kan náà bá ń sọ yìí kò tẹ́ wa lọ́rùn òun ló fà á sà tí ènìyàn fi wo rẹ̀ títí tí gbé ìtawò pé kí ló pé ayé òun ò dáa táwọn pé kí ló wá kàn tó máa ṣe báyìí ẹ̀yọ àwọn gbéra alọ gbé ayé ẹ̀ alọ gbélé babaláwo lọ́wọ́ a ní pásítọ̀ ni mo sọ nígbà fún mọ́mí kan lẹ́nu mo ní pé èèyàn wọ súùtù báyìí ó gbé kọ́là sọ́run kò sọ di pásítọ̀ kò tẹ́ sọ di kìrìsìtẹ́nì gan pé èèyàn ní God bless you ó ń wàásù nùbẹ́ẹ̀lì kò sọ di pásítọ̀ irọ́ ṣùgbọ́n àwọn qualification yẹn wọ́n ní àwọn dáàbì wa nǹkan tó ní kí n ṣe wọ́n á ní kẹ́lò mi ṣe nǹkan kan báyìí á ní mọ́mí kan sọ̀rọ̀ kan fún mi ẹjọ́ wọ́n ní ìlú Òṣogbo ló ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ọ̀ṣun state mo ní mọ́mí mo ní bóyá ẹ ò mọ̀ wípé kì í ṣe pastor wọ́n ní prophet kìíní kan lórúkọ wọ́n dẹ̀ ní church ńlá ẹ máa gbọ́ mi o ibi tí mo sọ dé ni pé àwa kìrìsìtẹ́nì Ọlọ́run alààyè kò tẹ́ wa lọ́rùn kò tó fún wa àwọn àfikún kiri afẹ́ràn àfikún ju Ọlọ́run alààyè lọ mọ́mí ní nígbà tí àwọn débẹ̀ wọ́n ní ìṣòro wo náà ní ṣé tó bá ti ń sọ̀rọ̀ ìṣòro màá ní ó máa ṣe o ẹ̀ níṣòro ohun tẹ́ ẹ nílò ní direction ìtọ́sọ́nà ẹ̀mí Ọlọ́run ó tán nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa nílò nìyẹn wọ́n bá débẹ̀ wọ́n ní wòlíì bá bẹ̀rẹ̀ àdúrà tó gbàdúrà tán ọ̀rọ̀ ẹ̀ ṣọ́ọ̀kì mi wà rí bá ṣọ́ọ̀kì wọn náà báyìí wọ́n ní wòlíì yẹn wọ́n sọ pé ọ̀nà àbáyọ fún yín màmá ni pé kẹ́ ẹ lọ bọ Ògún bẹ́ẹ̀ ni torí mi náà béèrè ó yà mí lẹ́nu jù wọ́n lọ mo ní irọ́ ni mo ní màmá mo ní ṣé ẹ̀dẹ̀ wà sú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wọ́n ní àwọn lè dárúkọ fún mi wọ́n dẹ̀ dárúkọ wọ́n dẹ̀ sọ ìlú mo ní ìjọ tí ènìyàn bá ti gba Ọ̀ṣun state lọ ní Òṣogbo màá wá bàbá yẹn lọ màá lọ kí wọ́n kú iṣẹ́ takuntakun nínú ìjọba Ọlọ́run abẹ́rẹ́ ní ẹni tí ó ti forí balẹ̀ fún Jésù mo fẹ́ràn ọ̀rọ̀ kan tí màmá kan sọ fún mi inú mi máa dùn ó wọ́n ní bàbá wọn ló mú wọn lọ sí mi ní pé ilé babaláwo torí yẹn tún jinlẹ̀ díẹ̀ wọ́n nígbà táwọn débẹ̀ wọ́n ló ní táìmù tí wọ́n máa ń sábà sọdún yẹn wọ́n nígbà táwọn débẹ̀ kí nìkan ló kọ́kọ́ yà wọ́n lẹ́nu jù wọ́n ní gbogbo àwọn tó gbé mọ́tò wà pátá stíkà ṣọ́ọ̀ṣì wà lára mọ́tò wọn kí nìkan family ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ stíkà church ó wà wọ́n ní kò sí mọ́tò wọ́n ní majority mọ́tò àwọn bá ń bẹ̀ kí nìkan church kí nìkan church Jesus is Lord our God is faithful ẹ̀yin kan tó wà lára gbogbo mọ́tò wọn nìyẹn abẹ́rẹ́ kí wá ní àwọn aráàbí ṣe tá àti ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n nígbà tí bàbá wọn sọ pé ó ní kò sí nǹkan tó béè lọ́wọ́ kìíní yẹn wọ́n dárúkọ ẹ̀ báyìí wọ́n ní kò sí nǹkan tó béè lọ́wọ́ ẹ̀ tí ò ní ṣe wọ́n làwọn wò pé àwọn tẹ̀ fẹ́ dẹ́gà àwọn fẹ́ mọ̀ bóyá ó lágbára tó tọ́ wọ́n làwọn tó wá débi tí wọ́n máa sọ jáde ni wọ́n ní wọ́n gbé irin yẹn sílẹ̀ báyìí irin wọ́n ní wọ́n gbé irin bí irin kìíní yẹn ṣe rí wọ́n ní wọ́n sọ pé ǹgbà o irin o mo fẹ́ kó fún mi ní ọkọ tó lè máa fún mi ó máa jẹ president Nàìjíríà wọ́n wò wọ́n báyìí nígbà irú ẹ̀ dákẹ́dá wò lélẹ̀ ibẹ̀ ní kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ pé òun fẹ́ ọkọ tó dé máa fẹ́ gbọ́dọ̀ ó máa jẹ president Nàìjíríà wọ́n ní ọdún kan ni wọ́n ní kíní ẹ̀ láwàdí pé lẹ́yìn ọdún kan ẹ máa rí wọ́n ní lẹ́yìn ọdún kan títí bàtọ́ bá mi sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá gan ọkọ wọn kò jẹ́ commissioner ká tó wá sọ president Nàìjíríà wọ́n ní ó débì kan nígbà tí àwọn sọ̀rọ̀ kan ó lẹ́ni yẹn sọ pé ṣó fẹ́ ga Jésù lọ ni ìyẹn ni pé àwọn gan tiẹ̀ mọ̀ pé èṣù ní bàbá wọn tí wọ́n ń sìn praise the Lord àwa kìrìsìtẹ́nì Ọlọ́run wa ò tó náà la fi ń gbàgbàkúgbà tá a bá ń gbàdúrà tí wọ́n sọ pé Bíbélì ti sọ fún orúkọ tá a fi gbàdúrà ó ti clear mo ní ohun àánú kan tí mo ṣe lórí ẹ̀ Ọlọ́run bàbá wa Samuel Adéọ̀ṣun tí o mẹ́tún jáde Ọ̀ṣun hello èmi kan fúnra mi mẹ́tún jáde Ọ̀ṣun èmi fúnra mi ò lè sọ pé èèyàn dúdú ni àbí èèyàn pa mo ṣe ohun àánú mo ní tí ó dá lójú tá dáa ẹ̀yìn pé Ọlọ́run tí wọ́n ń sìn ní pásítọ̀ rẹ̀ ń ké sí mo wá ní tó bá jẹ́ pé o tún wá dá ẹ lójú láti tá dáa mo ní kò tó gbọ́dọ̀ ti sọ orúkọ tá a fi gbàdúrà kì í ṣe yẹn nìkan
nígbà tí orúkọ ọlọ́run ìgbà tó tọ́lọ́run wa ọ̀gá tó mọ́ ìgbà yẹn ni oríṣiríṣi nọ́ọ̀sẹ̀sì máa ń fara nínú àdúrà wa wọ́n á ní ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù wọ́n á ní ẹ̀mí mímọ́ o irọ́ o lọ́wọ́ ìbéèrè dáadáa lọ farabalẹ̀ ka bíbélì dáadáa wà ní pé àpakùdì àdúrà nìyẹn nǹkan táwọn Yorùbá pè ní wọ́n ní àpakùdì àdúrà kò yẹn ò ní kankan ṣe pẹ̀lú ọlọ́run ṣe ọlọ́run tá à ń sìn yẹn kò fẹ́ àfikún kankan ohun bó bá ṣe ní kó ṣe gan pátá nǹkan táwọn fẹ́ràn Mósè nìyẹn nígbà tí Mósè kọ́ tẹ́ḿpìlì tó kọ́ tabernacle tán ọlọ́run ní nǹkan tó fi fẹ́ràn ní pé gbogbo nǹkan tó ní kó ṣe according to pattern kò fi kún kò yọ kúrò wọ kìsẹ́ni òde òní àmín lórúkọ Jésù fire confam oríṣiríṣi nonsense gbàtà dúró ọgbà mọ́ gbàtí ìjọsìn ti di exercise mo rántí pásítọ̀ wa nígbà kan tó wá ti fún ní ma fún òfin sọ̀rọ̀ a ní dìde jókòó bẹ̀rẹ̀ nàró mo dá ṣáṣá ọ̀rẹ́ ni mo dá ṣáṣá àwọn exercise ò di ara bàtà bá ṣe ewu ẹ̀ tán a máa sọ̀rọ̀ tó bá ti sọ ewu ẹ̀ náà tán a ò ní mọ kókó wàásù a ò ní mọ bitama kàlẹ́ ni wọ́n sọ̀rọ̀ ha bíra máa lọ kàlú bẹ́ẹ̀lì a ní ẹ̀ má bìnú ẹ̀nu mo wá ìbẹ̀tì ní ẹ̀kan yẹn nígbà tí mo ń ṣe a tún sọ fún wa gbogbo ẹ̀kan dàrú tó bá ti dé bá ẹ̀rín làwọn ọ̀dọ́ máa ń rí gbà yẹn ẹgbẹ́ bá àlàdúrà tiwa náà ṣe fẹ́ gbà báwo lọ́jọ́ iwájú wa ṣe sátì ìwọ náà wá gbà pẹ̀lú pé àwọn ọmọ wa lónìí àwọn ọ̀dọ́ àwọn ọmọ wa lónìí ìwọ náà bó ṣe ń sweat kó tẹ̀ tó lè convince wọn kí wọ́n sin Jésù kí wọ́n mọ̀ mi ò blame wọn o ìrántí wa ẹ̀ ló ti kùnà ìrántí wa ẹ̀ ló ti ṣẹ̀ ìrántí wa ẹ̀ ló ti sọnù kan tó fà á nìyẹn Ọlọ́run wa yẹn ò tó mọ́ bá a ṣe ń mélè là mélè yìí mọ́ kò síbi tẹ́lẹ̀ mi ò lè yà tó bá dàgbà ẹ̀dí àlọ́jọ́ tí ó tún lọ nìyẹn kò sí mo sọ nínú àánú mi kan ẹlòmíín tó ní pásítọ̀ márùn-ún bàbá yẹn nínú Olúwa wọn tó márùn-ún òun dúró láàrin wọn ìgbàgbọ́ ẹ̀ ní pé bọ́n ṣe pọ̀ tó òun ni ọ̀nà wọn ṣe máa irọ́ ni bọ́n ṣe pọ̀ tó òun ni àkìtàn ayé ẹ̀ ṣe máa kún tó praise the Lord à ń lọ síbi àdúrà kíákíá torí àsìkò ti lọ abẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹ̀rí àti fìkan mí kún Ọlọ́run nǹkan tá a fi kún Ọlọ́run yẹn wọ́n ń dààmú wa àti wọ́n ń blame Ọlọ́run àwọn àti kún Ọlọ́run o nǹkan tá a fi kún Ọlọ́run yẹn wọ́n ń dààmú wa àti wọ́n ń blame Ọlọ́run ẹ wo ẹ jẹ́ ká kọjá síbi àdúrà tó dáa bọ̀sùmọ́ ká tó lọ síbi àdúrà àwọn nǹkan mẹ́ta kan ètò sọ kìrìsìtẹ́nì di ẹrú mo ti sọ fún wa pé àwọn irinṣẹ́ tó sọ àwọn irinṣẹ́ di ẹrú nìyẹn kí wọ́n ní àwọn kan mẹ́ta tó wá sọ àwọn kan ẹrú kíní ní ìran bí tá a ti máa bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn ìran àgàmù rárá mo ti sọ̀rọ̀ ìran dáadáa tẹ́ bá wo mo fẹ́ kẹ́ lọ farabalẹ̀ ká Bíbélì anywhere tí ìran ènìyàn bá ti ní ẹ̀kántà pẹ̀lú Ọlọ́run bóyá Ọlọ́run áńgẹ́lì rẹ̀ sí àwọn ọmọ rẹ̀ tàbí Ọlọ́run fúnra rẹ̀ ń bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ tẹ́ bá wo Jésù ní ọ̀pọ̀ ìgbà tó bá ń bá wa sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ kan á ní ẹ má bẹ̀rù gbàmí ẹ má fòyà oúnjẹ kárí láti gbowó ẹ pé ká má bẹ̀rù nígbà tí áńgẹ́lì yẹn dé ọ̀dọ̀ Màríà má bẹ̀rù kò ẹ lọ kà á gbogbo wherever God have an encounter with man ó máa gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn pé ẹ má bẹ̀rù bẹ́ẹ̀ ni Ọlọ́run fún wa ní ẹ̀mí bẹ̀rù ṣùgbọ́n ìran àwọn arábí nǹkan ẹ̀rù ni sáni ẹ̀rù wọ́n ṣà make sure wọ́n sọ kínní kan mo dẹ̀ mọ̀ pé tí wọ́n ti dẹ́rù báyìí náà ló máa jáde ẹgbọ́n èèyàn dúró márùn tán ní màmá ẹ lọ gbàdúrà mo rẹ́jẹ̀ kẹ́ má sìnkú ọmọ márùn kọ́ má parẹ́ dànù ẹgbọ́n ẹni tí ò bá dúró ẹsẹ̀ méjèèjì ó bẹ̀rẹ̀ sí sáré kiri nìyẹn iye tí wọ́n ní kó mú wa ó ń kólẹ̀ nìyẹn àwọn ọmọ ẹlòmíì fèè bóyá ọwọ́ wọn ni wàhálà yẹn ti wá ní tàbí àwọn ọmọ yẹn ò rí ìtọ́ni tó dáa tàbí ní ìrìn àjò ayé wọn ayé òbí wọn ti fi kóbá ayé àwọn ọmọ wọn yẹn tọmọ yẹn bá tún wá ní problem dípò tí wọn bá lọ bá Ọlọ́run ìran dẹ̀kẹ̀rẹ̀ wọn mú ìbẹ̀rù wá ní wọn rántí ọdún yẹn màmá yẹn ẹ̀yìn ní ìlú Èkó ní chọ́ọ̀chì wa kan màmá yẹn bá mi jẹun ẹgbà mi ẹgbẹ́ ló dé wọ́n ní ọmọ wọn ní ó dárúkọ ṣọ́ọ̀ṣì wọn mi ní dárúkọ ṣọ́ọ̀ṣì yẹn àwọn àìtẹ́sẹ̀ gbogbo yẹn nígbà tó ó ní ṣọ́ọ̀ṣì wọn ní wọ́n sọ fún wọn pé kó ṣe rà padà wọ́n ní kó ṣe rà padà tó ra oyún tó ní kó má bàa bá lọ́rùn wọ́n á rẹ́rìn wọ́n ní èlò náà ní ká mú wá ó ti pẹ́ gan o ó ní 5,000 gan yẹn a máa lọ síbi 100,000 nísìn ìyàtọ̀ rẹ̀ fún 5,000 wá yìí wòsíwòsí ló ń tà ewédú ló ń tà àti àwọn kan pẹ́rẹpẹ́rẹ àwọn irú àwọn kìnnìkan bọ́lá ti fẹ́ rí wọ́n á ní màmá múlíkẹ́ abẹ́ ṣe báyìí wọ́n làwọn ti sáré wọ́wọ́ yẹn mo ní ẹ̀ sáré wá owó mo ní automatically tẹ́ bá rówó yẹn níyà ọ̀dọ̀ Jésù wọ́n ní rárá wọ́n ní ẹṣẹ́ àgbà wá ṣáàmù ló dá mo ní màmá mo tẹ̀ kọ́ sí ẹ̀yẹ́ ńgbà yẹn mo ní màmá ẹ lọ mú ẹ̀yẹ́ mú 1,000 wá kébi sáré kó yẹ fún ìyàwó mi kí n fi ṣe bẹ̀ ìwọ̀tọ̀ ọmọ yóò ní kú
wọ́n wò mí wọ́n ẹni tó mọ wá rẹ́rìn onídàájú ní ẹ̀jẹ̀ ẹ̀ má yóò ní understand olódà mo ní màmá ọmọ yín mo ní èmi mo olùràpadà kan tí ò ní gbowó wọ́n ní kó wá ṣe ìràpadà níbo tèmi mo olùràpadà tó pé onígbà 5 naira ọlọ́run ò lè fún ọmọ yín ní ẹ̀bùn kó wá ní ẹ̀bùn tí òun fún yẹn òun ló máa yọrí sí ikú rẹ̀ ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ láyé kò sí ẹ̀bùn tọ́lọ́run fún àwọn ọmọ rẹ̀ tó ní òun ló máa pa wọ́n ṣùgbọ́n owó èèyàn ti wà bẹ́ẹ̀ àwọn tó máa ríran yẹn àwọn náà ló máa jókòó tí ayé ẹ̀ mọ́lẹ̀ kọ́ kó lè mọ̀ pé wọ́n ríran kò dẹ̀ sí nǹkan tán rí mo ní màmá mo ní ṣe gba ọlọ́run gbọ́ ọlọ́run gbàgbọ́ ṣe gba ọlọ́run gbọ́ mo ní ẹgbẹ́ ẹ̀ lówó lọ́wọ́ inú mi dúkọ̀ ẹ̀ lówó lọ́wọ́ gan báyìí láti san mo ní ọmọ yìí mo ní mi ní gbàdúrà fún akọ sọ̀rọ̀ jáde mo ní ẹ wá ẹ dá padà sọ́sìpítù tó náà ti ní káwọn máa kọ́ lọ gbé wá ṣọ́ọ̀ṣì yẹn kọ́ máa mú wọn láyẹ̀ wá mo ní dá padà sọ́sìpítù mo ní mo gba ọlọ́run gbọ́ pé kẹ́ ẹ tó padà délé lọ gbẹ́rù ẹ̀ kó máa bímọ bó ṣe ní gẹ́lẹ́ nìyẹn màmá yẹn wọ́n yí ńlẹ̀ olóhùn rí ọlọ́run rí ọmọdé ọlọ́run kan wà bẹ́ẹ̀ kó òòlù ọlọ́run rí kọ́ ìwọ lo experience yẹ ọlọ́run yẹn wà bó dẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ ló ìyanu dẹ̀ ṣẹlẹ̀ abẹ́rẹ́ níbi tá a ti máa gba àdúrà wa nìyẹn so mo fẹ́ máa gbà ẹ̀rì gbàṣẹ́ gbà á lè máa sọ̀rọ̀ á tó gbà kókó àkọ́tà kó máa ṣẹlẹ̀ lórí nìyẹn ẹ̀yọ ṣùgbọ́n pé bẹ́ẹ̀ ká sì ṣàlàyé ọ̀rọ̀ kí ọ̀rọ̀ yẹn lè yé wa tẹ́ bá lọ wo inú ìwé bẹ́ẹ̀ kó kọ́sílẹ̀ kó náà lọ kà á Romans chapter 8 verse 15 wọn náà nìkan tí sọmọ yẹn nípa ìbẹ̀rù wọn nìkan tí bẹ́ẹ̀ sọmọ yẹn pé nípa ìbẹ̀rù bí ní kò máa bẹ̀rù ní o tàbí kò máa fòyà ọlọ́run fún wa ní ẹ̀mí ìbẹ̀rù tó bẹ́ẹ̀ ní ìbẹ̀rù yẹn máa tún lead sí bondage nìkan bẹ́ẹ̀ nìkan nìyẹn ó ló máa lead sí ìṣèrú àwọn kan máa lo ẹ̀mí ìbẹ̀rù yẹn láti kó owó ẹ̀rí pápá mọ́ra kó yẹ pé àti jẹun ọwọ́ wọn ló ti máa bèrè àti mú ọwọ́ wọn ló ti máa bèrè àti bíbù gan àti fún ìyàwó ẹ̀ lówó ọbẹ̀ wàá fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. ó kejì tá a máa gbàdúrà lé lórí ìyẹn ni pé irinṣẹ́ mi ẹ̀yọ onímọ̀pẹ̀ ní lordship ìjọba lé lórí wo jẹ́ kí n sọ tọkàn fún ẹ ọlọ́run dá wọ́n single pastor láyè láti jọba lé ẹ lórí kò tí ì sí pastor bẹ́ẹ̀ kò tí ì sí mi wàá mọ̀ bóyá bíbélì àyípadà lọ́la o ṣùgbọ́n iṣẹ́ ìwọ ò débẹ̀ lọ́tọ́ àìkólọ́ka ìwé 2 Corinthians chapter 3 verse 6 wàá rí pé ọlọ́run fún ẹ ní ministry ọlọ́run fún ẹ ní iṣẹ́ kan òun jẹ́ kó ráyè ṣiṣẹ́ yẹn màá dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ẹ ayé ẹ kétékété tó bá ṣeé ṣe gan káfálẹ̀ alẹ́ àlàyé àwọn àṣìní táìm díẹ̀ ṣá àṣìní táìm díẹ̀ mo fẹ́ kó orí kankan ni mo sọ nípa ìwé 2 Corinthians chapter 3 verse 6 bíbélì sọ kíní kan ní ẹsẹ̀ kẹfà yẹn ó ní ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú tuntun kì í ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí nítorí ìwé a máa sọ ní di ààyè jẹ́ kí n ka èdè òyìnbó yẹn ó ní who also has made us able ministers of the New Testament. God has made you and I ministers of the New Testament. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o irinṣẹ́ ìṣirú ni o òní lọ́ṣìbù yẹn o pásá wa dúró báyìí gbogbo àwọn ojú ẹ̀ pátá wọ́n wá di nànà tù kalẹ̀ wọ́n máa wù abẹ́ pé iye bí ìgbà tí wọ́n ti ṣe ọpọlọ wọn ti kó ọpọlọ wọn dànù ohun tó bá sọ lábẹ́gẹ́ ibù gan ọmọ ìjọ ò lè advice pastor àbí yàn yàyín lẹ́nu kò yàyín lẹ́nu ọmọ dáàdi à nǹkan yóò dájú ká ṣe báyìí tàbá mú báyìí àdẹ̀dà ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ó ní experience ní eré abẹ yẹn á sọ pé ẹ̀mí mọ̀ kọ́ abẹ́ ẹ̀mí mọ̀ sọ fún dàbí ẹ̀mí bá confirm ẹ̀ ẹ̀mí á confirm àmọ̀ràn ó máa ṣe o ẹ̀rí wọn bí ọmọ ìjọ míì dá kókò bóòlù kó dúró wájú pásítọ̀ pé dáàdi à nǹkan bẹ́ẹ̀ ṣe gbé kíní ẹ̀ka lẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣe báyìí wọn ò bí dá wọn ti gbàyà everybody ẹ̀rí ó ti wá di lóṣìṣẹ́ kí ìwọ àti ẹni parapọ̀ kájọ ṣiṣẹ́ nínú ọgbàjà ọlọ́run láti mú ìjọba ọlọ́run tẹ̀síwájú irọ́ o ẹnìkan lá dàbí àpàṣẹ ẹni wà á tún bọ́ lórí ìyẹn lórúkọ Jésù Kristi ní agbára ọlọ́run mo ní wà á bọ́ ẹ̀yọ mo rántí gbogbo program kan lórí àwọn cable channel yìí wọ́n ń ṣe announcement with a very popular church mi ní dárúkọ wọ́n ní àwọn dadiji o wọ́n ti travel wọ́n lọ sí Amẹ́ríkà ẹ má ti torí ẹ̀ sọ pé ẹ̀ ní wá chọ́ọ̀chì o ẹ má sọ pé ẹ̀ ní wá chọ́ọ̀chì o pé dadiji ò sílé o ẹ jẹ́ ká rí ẹ ní next Sunday àmúlẹ̀ ó bọ́ lọ́wọ́ gbogbo yín àti dáàdi yín ọ̀gán ó bọ́ pátápátá lọ́wọ́ yín so wọ́n ti sọ ayé wọn di pé tí o bá ti sí Ọlọ́run wọn nítòsí wọn ò lọ chọ́ọ̀chì nìyẹn kò ṣẹlẹ̀ sí mi rí kò sì ní ṣẹlẹ̀ lórúkọ Jésù Kristi tí a ò bá sílé gan ni chọ́ọ̀chì máa ń dùn jù bẹ́ẹ̀ ni mo sọ fún wa
bóyá ní engagement bí kan tó jẹ́ dandan ká lọ níjọ́ Sunday ìgbà yẹn máa rí ẹni tó ti wàásù ti mọ́ra ẹ̀ tó máa ṣe bẹ́ẹ̀ ti mọ́ra ẹ̀ wọ́n máa compose àwọn débi pé bàtà tá a bá dé gan máa fògbó fọlọ́run ni torí pé àwa ti jẹ́ kí wọ́n rí pé àti àwa àti àwọn àjọṣe náà gbàjà Jésù Kristi ni so ìwọ mú idea tiẹ̀ wá ìwọ mú ẹ̀bùn tiẹ̀ wá ìwọ mú owó tiẹ̀ wá ìwọ mú ogún tiẹ̀ wá kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú tó ń tẹ̀mí gbàgbọ́ nìyẹn ọ̀nẹ́ pàṣàmù sílé o àwọn èèyàn wà ní wá ẹlòmíì gan tí ò yẹ kó wá tẹ́lẹ̀ tó pé mi ò sílé yẹn gan lẹ́sẹ̀ máa rí torí pé àtijọ́ kan realize pé àwa kì í ṣe Jésù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́ Ọlọ́run wa lónìí wọ́n ti gbéra wọn kalẹ̀ wọ́n ti it's like a cult something wọ́n ti gbéra kalẹ̀ gẹ́gẹ́ bí Jésù yẹn tí wọn ò bá bá ti dojú lé wọn báyìí àjọ àyè ò gbà ó ní o lordship ó ní mo fi wá bọ́ lónìí lórúkọ Jésù Kristi àwọn kan tó sàn yẹn di ẹrú nìyẹn nígbà tí a bá ti gba ìtúsílẹ̀ pátápátá tí èsì máa ṣẹrú lábẹ́ ìtúsílẹ̀ mo sọ kókó wa fi jẹ́ òmìnira ní tòótọ́ ẹ̀rí wọ́n ní níbi tí ẹ̀mí Ọlọ́run bá wà ibẹ̀ ni òmìnira gbé wà ẹ̀yìn ohun tí kátó níbẹ̀ Ọlọ́run lò wá èmi àti ìdílé mi láti tú bàbá kan sílẹ̀ nígbà kan 62-year-old man ó lọ church kan mi ìdárúkọ church yẹn bàbá olùdásílẹ̀ church yẹn á pe a 62-year-old man kó wá gúnyán lé ẹ̀ á pe a 62-year-old man tó níyàwó àti ọmọ sílé ipe kó wá fọbọ́ nílé ẹ̀ á pè pé òun fẹ́ lọ bìkan yá máa gbé mi tó bá dẹ̀ ti gbé lọ gbé bọ̀ á fún ní 200 naira owó tí ò mi ìmọ̀ tó fẹ́ fowó ẹ̀ ṣe nínú ilé ẹni tó ti lọ láti ní ọjọ́ bíi mẹ́rin á kó pé 200 naira lé lọ́wọ́ á jẹun ìyẹn ni kó má jẹun mo á wo ayé máyìn mo á rí pé ó kàn wá fún àdúrà ni mo ní ayé yìí ti bàjẹ́ ti pẹ́ sáà ṣùgbọ́n Ọlọ́run á tú yín sílẹ̀ ẹ̀rù dẹ̀ ń bà láti kúrò ṣe kó ń gan òun mọ̀ pé òun sèwú but kò lè kúrò torí nǹkan tó tẹnu mọ́ ni pé àwọn ọ̀fẹ́ káyé ó bàjẹ́ because ẹnìkan tí ó lọ bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan tí bàbá sọ ní pé bó ṣe lọ ló ṣe máa bọ̀ ó ló máa yẹn lọ ọdún márùn-ún padà wá bó ṣe lọ ló ṣe bọ̀ ó tún wá continue láti bẹ̀. ó ní nígbà míì tí ó ní kí n lọ béèrè ó ní tóun bá wọn ti máa sùn bíi 10 wọn á pè wọn pé ìyàwó ẹ̀ á pè wọn pé àdáàdì sọ pé ìyẹn ló ń wo oúnjẹ lálẹ́ yìí oúnjẹ burúkú oúnjẹ aago mẹ́wàá oúnjẹ burúkú náà ni ó lóun máa lọ wọn lọ gúnyán wọ́n ti tẹ ayé ẹ̀ lórí ba ṣùgbọ́n ní ìsinmi yẹn ó ti kíní mọ́tò ẹ̀ márùwá náà pé kíní ẹ̀ lọ́dọ̀ wa ń bíbá yìí ó ti ní mẹ́ta ẹ̀ tó tún gbé fún àwọn míì mo ní wàá bọ́ lórúkọ Jésù Kristi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìgbésẹ̀ tó ń lọ gan kò sí ìbísí Ọlọ́run bẹ́ẹ̀ kò lè kúrò bóyá wọ́n ti dé ní o bóyá ìyẹ́ ti rá ní o ṣùgbọ́n mo ní wàá bọ́ lórúkọ Jésù Kristi ẹ̀rí ebi kẹta tá a máa lọ gbàdúrà sí àsìkò tí ń lọ ẹ̀yọ òun náà ni pé an unproductive life irinṣẹ́ ìsìnrú ni ẹ̀yọ láyé òde òní ìgbé ayé tí kò tiẹ̀ kò ní ìmísí kò sèso ìgbé ayé tí kò sèso kéde kan wà ṣẹ́rí tí wọn ò bá ti sọ ṣẹ́rí nípa tara yan ká bá wò nípa tara tí ẹ bá fẹ́ sọ̀yọ̀ di ẹrú títí láì ẹgbà ìmọ̀ kúrò lọ́wọ́ ẹ̀ tó bá bí ẹ má jẹ́ wọn lọ skul òun fúnra ẹ má jẹ́ kó ní òye kankan tí ó bá lábúrò ẹ máa bọ́ wọn ẹ rí i pé nígbà tí ẹ bá lu àwọn yẹn lẹ́rú tán àwọn ọmọ tẹ tó bí wọ́n tún máa lu àwọn yẹn lẹ́rú bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tẹ bá gba knowledge kúrò lọ́wọ́ ènìyàn ẹ máa bẹ́ẹ̀ náà ló ṣe rí nípa ti Kristi àwọn kìtẹ́nì òde òní ò gbọ́ wọn ò mọ inú Ọlọ́run wọn ò mọ Bíbélì àkàngbé kiri ni wọn ò tiẹ̀ ní òye ẹ̀ rárá àìní òye ẹ̀ lẹ́ máa gbọ́ kìtẹ́nì á ní àwọn àti Mùsùlùmí Ọlọ́run fúnra àjọ ń sìn àìní òye ni ẹ̀kọ́ adébẹ̀ tó bá yá ẹ má bínú ẹ̀yin mùsùlùmí kan máa ń gbọ́ ọ̀rọ̀ mi but òótọ́ mo sọ fún wa yẹn mo ní àǹfààní láti kọ́ about 8 religions mo rí àwọn ẹ̀sìn bíi 8 ni mo ṣe ẹ̀kọ́ lé lórí ní major lẹ́yọ kọ̀ọ̀kan mo rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún wa ṣùgbọ́n tọ́rọ̀ bá débi Bible study àjọ wo Bíbélì àjọ wo Kùránì ó easy láti wo méjèèjì papọ̀ ṣebí wọ́n kọ́ ní ìwé lè ní àfikàn bí ara ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ la ń lọ lónìí ibi tá à ń lọ ni wípé wọ́n ti wá gbé àwọn ayé kan lọ pé wọn ò tiẹ̀ wúlò fúnra wọn tó pé wọ́n ti gba ìmọ̀ kúrò lọ́wọ́ wọn abẹ́rẹ́ jẹ́ kí n sọ̀tọ̀ fún ẹ ṣé o rò bóyá pásítọ̀ ọ̀mọ̀ ẹgbẹ́ ọ̀mùtí ni ẹ o rò bóyá pásítọ̀ ẹ̀wọ̀n o tán ra o rò bóyá pásítọ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ alágbèrè ni ẹ ṣé o rò bóyá kò mọ̀ ṣé o rò bóyá pásítọ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ ọkọ̀ kọ́bọ̀dù ni ẹ ó mọ ogun àwọn fáàtì yẹn ṣùgbọ́n ìdí àná tell you torí ìgbàgbọ́ ẹ̀ ni pé tó o bá ti sọ fún ẹ o lè lọ excuse me
ó mọ̀ pé tó máa sọ fún ẹ pé báyìí ni o lè sá lọ kò nídìí ṣe rere àtọ́ ohun tó nídìí ní owó ẹ jẹ́ kí n sọ fún wa àwọn pé náà ní power of numbers ẹ mọ̀ power of numbers iye ṣọ́ọ̀ṣì tí èyàn ẹ̀ bá jẹ́ 100 owó tán máa rí akéré sí ṣọ́ọ̀ṣì tí èyàn ẹ̀ bá jẹ́ 1000 nǹkan tó kàn wọ́n nìyẹn ìtòrẹ́ ni wọ́n ṣe máa ń sẹ́ńsọ̀ ìwàásù wọn God is good all the time say yeah wọ́n máa ń lo àwọn rhyme nursery táyé ò lò mọ́ I will pray for you alákùnrin kan ló sọ̀rọ̀ yẹn ní comedy I will pray for you and you will hammer and buy hammer for your mama àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ mú ọpọlọ dání àwọn ọ̀rọ̀ tí ò ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run àwọn èèyàn náà máa fò sókè hallelujah tọ́mátọ́má fẹ́ ṣe tuntun tán pátápátá fún yín tán pátápátá wọn á gbé pásítọ̀ kan wá tákàn bẹ́ẹ̀ sì sọ blasphemy ṣá àwa dé pẹ̀lú metaphysics power a ní kan dìde wọn á dìde a ní kan wọ́ báyìí gbogbo wọn fẹ́ lọ a ní gbogbo wọn ṣubú dànù lọ sílẹ̀ àwọn èèyàn fẹ́ a máa kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ yẹn ni pé àwọn èèyàn fẹ́ nǹkan tó le wọn fẹ́ àjàgà mi rọrùn ẹrù mi fúyẹ́ wọn ò fẹ́ yẹn àjàgà wúwo gan tó yẹ pé wọ́n gbé lórí ẹlòmíì á òrùtọ́ wọn tọmọ wọn ò nílé òrùtọ́ nǹkan táwọn kìsẹ́ni òde òní fẹ́ nìyẹn ṣùgbọ́n mi fẹ́ káyé tiẹ̀ dà bẹ́ẹ̀ ni mo ṣe ní your life must be productive ayé ẹ gbọ́dọ̀ nípa tara àti nípa tẹ̀mí ni nínú ìwé Galatia ní kátó mo ọ̀rọ̀ kan pọ̀ sí mi lọ́kàn ẹ̀rí ohun tó fà á tí òkun fi ń pọ́n wa lójú jẹ́ pé àwọn ẹ̀gbọ́n ní ìmọ̀ abẹ́gbọ̀n tí tọ́lọ́ sọ ni àwọn èèyàn mi ṣègbè tó pé òun ní ìmọ̀ ó débi kan àwọn èèyàn mi lọ sí oko ẹrú tó pé òun ní ìmọ̀ kí ló fà á ta ni òfin onímọ̀ ebi celebration ní ọjọ́ Sunday ni kì í ṣe ìjọsìn mọ́ celebration ọjọ́ Sunday celebration ni God is good all the time gbàgbàgbà ẹlòmíì wọn jójójójójójójójó bí màmá yẹn tó sọ fún mi ó lóun jójójó débi pé gbogbo nǹkan tó wúlò lára ó gbọ̀n dànù wọn á raṣọ ìwọ náà gbà pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì wá ti di club social club nígbà tó yẹ kọ́ wa social club ó náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní òye kábàárẹ̀ ní òye tí o bá ti sí òye àwọn èèyàn ń lọ ní ẹsẹ̀ yàrá ẹja gbàdúrà á ní ìṣẹ́jú kékeré fún àdúrà yẹn ẹ má bínú mo fẹ́ kó kọ́lẹ̀ ní tí ó bá yẹ pé àdúrà yẹn ó lọ́dọ̀ àbíká àdìgbà tán a kò tọ́ ìdájí ẹ̀ṣẹ̀ wá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ìkórìtà tí mo ti sọ pé ìṣẹ̀dá mi ẹ jẹ́ kí n tẹ̀ sọ fún fún wa mo lè gbé àdúrà méjì fún wa màá wá píríǹtì àdúrà yẹn mẹ́fà ni mo wá píríǹtì ẹ̀ jáde fún ẹ lẹ́yìn ìgbà tó bá gbólé tó kò wá gbà ẹyọ a máa kọ sórí YouTube yẹn gangan níbi tó ti ń wò mí a máa lọ kọ sórí ẹ a tún kọ sórí WhatsApp page wa ṣùgbọ́n a sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ìkórìtà tí mo sọ pé ìṣẹ̀dá mi ò tẹ́mi lọ́rùn Olúwa dáríjì mi ẹ jẹ́ a sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé gbogbo ìkórìtà tí mo sọ pé ìṣẹ̀dá mi ò tẹ́mi lọ́rùn lórúkọ Jésù Olúwa dáríjì gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ̀yin òkú padà sí ẹ̀kọ́ tá a ti kọ́ bọ̀ nìyẹn o ẹ̀yin àdúrà kejì nípa ìdáríjì àdúrà mẹ́ta ìdáríjì ni àti àdúrà pé mo bọ́ sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ìkórìtà tí mo ti sọ pé àwọn ohun tẹ́ ẹ fún mi ò tẹ́ mi lọ́rùn Olúwa dáríjì mi ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ayérayé o gbogbo ìkórìtà nínú ayé mi tí mo sọ pé àwọn ohun tẹ́ ẹ fún mi ò tẹ́ mi lọ́rùn tí mò ń wá nǹkan tí ò sọnù kiri Jésù Olúwa dáríjì Jésù Olúwa dáríjì Jésù Olúwa dáríjì gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín àdúrà ìdáríjì kẹta mo sọ fún wa o mo kàn mo mú pépèpé ó máa wà ìwọ náà máa dàgbà wá kúnlẹ̀ wá bọ́ sórí ìkúnlẹ̀ ìwọ àti ẹlẹ́dàá ẹ̀ wá bá Ọlọ́run sọ̀rọ̀ gbogbo Olúwa wá porúkọ Jésù wà ní gbogbo àìnítẹ̀lọ́rùn Ọlọ́run aláàyè ẹ̀yọ tí mo ti fi ẹni tí mo sàn jùlọ tí mo fi ṣe ìgbẹ́kẹ̀lé àdúrà yẹn ni gbogbo tí mo ti kọ́ Ọlọ́run aláàyè sílẹ̀ mo á lọ tẹ̀lé ẹni tí mi fúnra mi tiẹ̀ tí wọ́n á tún sàn jùlọ Olúwa dáríjì mi ọ̀rọ̀ yìí ti bí yín ní Olúwa wa ẹ̀já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run aláàyè ní gbogbo ibi tí mo ti fi yín lẹ̀ tí mo lọ bá ẹni tí mi gan fúnra mi tún sàn jùlọ Olúwa ṣàánú fún mi Olúwa dáríjì mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àwọn sọ fún Ọlọ́run ẹ̀yin àdúrà yẹn àdúrà àkọ́kọ́ ó pín sí ipa mẹ́ta àdúrà àkọ́kọ́ yẹn ó fún ẹ̀ gan ó pín sí ipa mẹ́ta ohun tó sọ fún wa níbẹ̀ ni pé Olúwa gbogbo ohun tí wọ́n ti fìràn bàjẹ́ nínú ayé mi ìkejì ni gbogbo ohun tí ìran ti gbé lọ nínú ayé mi tó ti fi jí lọ ìkẹta gbogbo ohun tí ìran pààrọ̀ gbogbo nǹkan tó dá ayé mi tí ìran ti pààrọ̀
kí Ọlọ́run kó bá mi ṣe àtúnṣe rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, gbogbo tí wọ́n ti fi ìran gbá lọ nínú ayé mi, gbogbo tí wọ́n ti fi ìran jí lọ nínú ayé mi, gbogbo tí wọ́n ti fi ìran pààrọ̀ nínú ayé mi, Olúwa ẹ bá mi ṣàtúnṣe rẹ̀ lónìí, Olúwa ẹ ṣàtúnṣe rẹ̀ lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Wá sọ fún Ọlọ́run, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ jẹ gàba lé orí ayé mi, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ jẹ gàba lórí ayé mi tí ẹ ò jẹ́ kí Ọlọ́run kó jọba nínú ayé mi. Fetí sí gbogbo ẹ̀yin tó jẹ gàba nínú ayé mi tí ẹ jẹ́ kí Ọlọ́run jọba lórí ayé mi. Mo gbé yín kúrò nínú ayé mi lónìí, mo ṣídìí yín kúrò nínú ayé mi. Jésù jọba lónìí, ẹ jẹ́ ká gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ gàba lórí ayé mi tí ẹ jẹ́ kí Jésù fúnra rẹ̀ jọba, Olúwa o, mo ṣí yín nídìí lónìí, mo pe orúkọ Jésù lónìí láti ṣí yín nídìí. Ó yẹ máa ṣídìí, ó yẹ máa ṣídìí. Jésù jọba, Jésù jọba nínú ayé àwọn èèyàn wọn. Jésù jọba. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Ìkẹta ẹ̀ mo sọ fún mo ti ṣàlàyé gbọ́n àdúrà yẹn akọjáde. Ó ní ó tó gẹ́ Olúwa ẹ̀yọ gbogbo tí ò jẹ́ kí n dàgbà nínú rẹ̀ àdámọ́ sọ nínú ayé mi lórúkọ Jésù. Mo fẹ́ kó farabalẹ̀ gbàdúrà yìí dáadáa. Àwọn nǹkan tí ò jẹ́ kó dàgbà, àwọn ènìyàn tí ò jẹ́ kó dàgbà, àwọn ìwà tí ò jẹ́ kó dàgbà, àwọn èrò ọkàn tí ò jẹ́ kó dàgbà. Bàbá Olúwa ẹ dáná sọ, ẹja gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ohun tí ò jẹ́ kí àwọn èèyàn dàgbà, tí wọ́n dàbí tí wọ́n ti pẹ́ nínú ìgbàgbọ́ síbẹ̀ wọ́n ń hùwà bí ọmọ kékeré. Bàbá ọmọ tí ò jẹ́ kí wọ́n dàgbà, Olúwa ẹ dáná sọ. Àwọn tí ò jẹ́ kí wọ́n ní ìṣíníyè, Olúwa ẹ dáná sọ. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run alààyè adúpẹ́ lọ́wọ́ yín, àyìn lógo fún orí ọ̀fẹ́, adúpẹ́ fún wa gbára, adúpẹ́ fún olówó ṣerere. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí bí ẹ ti bẹ tí ẹ ní ibẹ̀ láàyè, gbogbo ọ̀nà tí wọ́n ti rìn, gbogbo èrò tí wọ́n ti rò, gbogbo ìgbésẹ̀ wọn àtẹ̀yìnwá, èyí tí ò jẹ́ kí ayé wọn nítumọ̀ lórúkọ Jésù ló dáríjì ohun tí wọ́n ti ṣe, ibi tí ẹlòmíì ti lọ, ohun tí ẹlòmíì ti gbàgbọ́, ohun tí ẹlòmíì ti jẹ, ohun tí ẹlòmíì ti sísá, ohun tí ẹlòmíì ti fi wéra, ohun tí ẹlòmíì ti tẹríbalẹ̀ fún, ohun tí ẹlòmíì ti fẹnu gbé jẹ ní orúkọ Jésù Kristi Olúwa dáríjì. Ẹ jẹ́ kó agbára yín kó ṣiṣẹ́. Mo gbàdúrà gbogbo ọ̀nà ìmúnisìn òde òní ètò ti wọnú ayé wọn lórúkọ Jésù. Ó yẹ gba ìtúsílẹ̀, ẹ yẹ gba ìtúsílẹ̀, ó yẹ gba ìtúsílẹ̀. Gbogbo ìran àgàmúrà tí wọ́n fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́, bàbá Olúwa ṣàtúnṣe rẹ̀. Ohun tí ìran ti jí gbé lọ lórúkọ Jésù ló dá padà. Ohun tí ìran bàjẹ́ lórúkọ Jésù ṣàtúnṣe rẹ̀. Mo gbàdúrà agbára tí kì í jẹ́ kí èèyàn kó dàgbà nínú ẹ̀mí lórúkọ Jésù Kristi, ó yẹ gbiná dànù ní orúkọ Jésù, ó yẹ gbiná dànù ní orúkọ Jésù, ó yẹ gbiná dànù. Gbogbo àwọn ọ̀nà ìmúnisìn, gbogbo àwọn tó jẹ gàba lórí ayé wọn tí ò jẹ́ kẹ́yìn Ọlọ́run jọba ní orúkọ Jésù Kristi, ẹ ṣídìí wọn lórí lórúkọ Jésù Kristi. Àìmọye àwọn ènìyàn òní wọ́n ti kọ orúkọ wọ́n ti jù sínú ìgò tí wọ́n pé iye wọn ló ṣí láì tẹ̀síwájú ayé wọn. Mo tú yín sílẹ̀ lónìí, ẹ sì gba òmìnira ní tòótọ́. Ògo Ọlọ́run farahàn, ayé yín ní ìtumọ̀, ìyanu sì bẹ̀rẹ̀, tẹsítímọ́nì yín bẹ̀rẹ̀ lọ́gán. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí ká tó ṣe orí ọ̀fẹ́, ẹ jẹ́ kí n tún ṣàlàyé ẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí pé lágbára Ọlọ́run nígbà tí o bá ti wo kíní ìtàn lágbára Ọlọ́run ní YouTube ẹ máa bá pàdé gbọ́ àwọn prayer point. Mo fẹ́ kó wáàyè ṣẹ́rí tábà ti ṣe program báyìí wọ́n náà wáàyè lẹ́yìn program yẹn kó gbà aṣọ kele tẹ́ḿpìlì ti fàyà, kò sẹ́nikẹ́ni tí ò ní access sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ló fà, ẹ̀ṣẹ̀ ló kò sí there is no monopoly of God's power. Kì í ṣe sí mọ́ ní ẹ̀mí Ọlọ́run sọ pé àwọn kan inú àwọn kan rẹ̀ máa wà bí ajẹ́kọ̀ọ́ mọ̀ Bíbélì sọ pé ní ìkẹyìn ọjọ́ Ọlọ́run fún wa tú ẹ̀mí òun jáde sí ara ènìyàn gbogbo. Direction ló need, ara direction náà wò la fún ẹ. Mo gbàdúrà pé bó bá ṣe wáàyè láti gbàdúrà yìí Ọlọ́run ọ̀run yóò ṣàánú fún ọ lórúkọ Jésù Kristi. Ìjẹ́ kí lọ́fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kó pa wá mọ́, kárí ògo Ọlọ́run, kí ìyanu kó ṣẹlẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. Amen.